Hmm. Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ níbi òwú tẹ́ ẹ ti ń gbọ́ mi. Tẹ́ ẹ ti ń wo ìkànnì Yorùbá ni wá entertainment. Ẹ̀yin èèyàn mi, ẹ jọ̀ọ́ ẹ bá wa tẹ like, ẹ bá wa comment, ẹ bá wa subscribe sí YouTube channel wa àti Yorùbá ni wá entertainment. Bó bá ṣe ń lọ lọ́tùn-lọ́tùn, a ò ní jẹ́ kí tiyín di sí. Ọ̀rọ̀ nípa àwọn agbésùmọ̀mí òun náà ni mo fẹ́ sọ̀rọ̀ lé lórí. Àwọn afẹ̀míṣòfò tí wọ́n ń pa kúkúrú pa gígùn nílẹ̀ Yorùbá wa yìí òun ni mo fẹ́ sọ̀rọ̀ lé lórí. Ṣùgbọ́n ká tó dọ́dọ̀ àwọn afẹ̀míṣòfò, mo fẹ́ sọ nǹkan kan fún ẹ̀yin èèyàn wa. Ẹ̀yin èèyàn wa tẹ́ ẹ jálábọ̀dè, ẹ̀yin èèyàn wa tẹ́ ẹ jálábòsí, ẹ̀yin èèyàn wa tẹ́ ẹ jó nísọkúsọ. Ẹ̀yin èèyàn wa tó jẹ́ wípé torí ẹ ò tí ì rí àdánwò rí kò jẹ́ kẹ́ ẹ mọ̀ wípé àdánwò ń kan àwọn ọmọ èèyàn nínú ìlú tá a wà yìí. Kí ló máa ń ṣe yín ná? Ṣé wọ́n ṣépè fún yín ni? Ṣé ẹ ti ya wèrè ni? Torí tí ìbá ń ṣe pé orí gbogbo yín ti burú dànù, ẹ̀yin onísọkúsọ yẹn, ẹ̀yin ọmọ Yorùbá oníwìíkúwìí onísọkúsọ, torí yín ti dàrú. Wọ́n ń jíyàn gbé. Àwọn èèyàn wọ́n ń kàgbákò lójoojúmọ́. Wọ́n ń wá ti jẹ àti mú wọn lọ. Wọ́n ń kó sọ́wọ́ àwọn Fúlàní, àwọn bandits, àwọn ajínigbé yìí. Ẹ ò wá rí nǹkan kan sọ ní ọ̀rọ̀ àlàáfíà. Àwọn tí wọ́n tún dìde láti rescue àwọn èèyàn tí wọ́n kó, orí burúkú ọ̀rọ̀ lẹ tún sọ jáde lẹ́nu. Ó dàbẹ́ pé wọ́n ti ṣépè fún yín. Gbogbo yín pátápátá tí ẹ̀ ń sọ ìsọkúsọ lórí ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí, pàápàá sí olóyè Sunday Igboho, gbogbo yín lẹ máa kàgbákò ikú ẹbọra. Lẹ máa kó sọ́wọ́ àwọn ajínigbé, kò sí bẹ́ẹ̀ ṣe mọ́ra yín ṣọ́tó tí Ọlọ́run bá ń bẹ lókè ọ̀run. Ẹ máa kàgbákò lórí ọ̀rọ̀ ọlọ́rọ̀. Tí ẹ ò bá ní nǹkan kan tẹ́ ẹ fẹ́ sọ, tẹ́ ò ní nǹkan kan tẹ́ ẹ fẹ́ ṣe sórí ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí, ẹ ti padlock mẹ́nu yín, ẹ má wulẹ̀ wí nǹkan kan. Torí gbogbo ọ̀rọ̀ tẹ́ ń sọ, gbogbo ẹ̀ pátápátá ló máa ṣàkóbá fún yín, fún àwọn ọmọ tẹ́ ẹ bí. Ṣé rí, ẹ máa gbé kòtò burúkú sílẹ̀ fáwọn ọmọ yín. A ó bẹ ẹ̀ṣẹ̀ bàbá wò láti ìran kìíní dé ìran kẹta. Orí àwọn ọmọ yín àti generation yín, ìran dé ìran yín tó ń bọ̀, òun lẹ̀ ń ṣorí burúkú yẹn sílẹ̀ fún. Ṣé àánú ò ṣe ẹ̀yin ni? Ṣé ọpọlọ ẹran ló wà lórí yín ni àbọ̀pọlọ ẹja? Torí pé problem ẹ̀yin èèyàn yìí mi ò mọ̀. Ìjínigbé ń ṣẹlẹ̀ báyìí. Wọ́n ń gbé kúkúrú, wọ́n ń pa kúkúrú, wọ́n ń pa gígùn. Ẹ ò lè ṣe nǹkan kan sí i. Ẹ ò kúrò lójú kan bí adágún odò. Ẹ wá make mouth, ẹ ń sọ ìsọkúsọ sí àwọn tí wọ́n tún rescue àwọn èèyàn tí wọ́n dìde tán fira wọn sílẹ̀ láti jàjàǹgbara yìí, láti lè rescue àwọn tí wọ́n ń kó wọnú igbó lọ. Nítorí pé kò ṣẹlẹ̀ sí yín àbí, ó máa kàn yín o. Kò sí bẹ́ẹ̀ gbọ́n bí ifá bẹ́ẹ̀ mọ̀ bí ọ̀pẹ̀lẹ̀. Ẹ máa ràrìn fẹsẹ̀ sí, ó máa kàn yín o. Ajínigbé máa jí yín gbé o. Tí ò bá ń ṣe bẹ́ẹ̀ ni, ẹ̀yin olórí burúkú kan wá máa jáde, ẹ máa sọ pé Sunday Igboho ń ṣe fíìmù ni. Ẹ jọ̀ọ́, ó di fíìmù Sunday Igboho àgbéléwò mélòó lẹ ti wò? Orí yín ti bàjẹ́, orí yín ti burú, ẹ̀yin olórí burúkú gbogbo yìí. Ó di fíìmù Sunday Igboho tẹ́ ẹ ti wò rí. Ṣó pẹ̀lú àwọn onífíìmù tó ń ya fíìmù ni tẹ́ ẹ fi ń sọ wípé Sunday Igboho ń ṣe fíìmù? Nítorí kò kàn yín ni, ó dẹ̀ máa kàn yín, ẹ̀yin olórí burúkú yìí. Tíyàn bá tiẹ̀ wá wò títí tí ara máa wá rí èèyàn lórí ẹ̀yin onísọkúsọ yìí, ọ̀tọ̀ làwọn onílara. Ẹni tọ́lọ́run dá kò ṣeé pẹ̀gàn, ẹ gbéjẹ́ fórí. Kìdẹ̀ ń ṣe wípé ara ẹni tó dìde náà tí a ò support ẹ̀, tí a ò lù lọ́gọ ẹnu pé ó ṣe, a ò rẹni dìde o. Inú yàrá yín lolórí burúkú yín lẹ ti ń sọ̀rọ̀ ẹ̀gàn, lẹ ti ń sọ ìsọkúsọ. Okay, lẹ́yìn àwọn ọmọ tí wọ́n jí kó l'Ógbómọ̀ṣọ́, àwọn tí wọ́n tún jí kó ní Sàlúùsì, ní Bàràpá, ṣó lórí burúkú yín gbọ́ nípa yẹn?
ṣé olórí burúkú yín gbọ́ bí wọ́n ṣe nípa bí wọ́n ṣe kó wọn? ṣé ẹ rí bí ìṣẹ̀lẹ̀ yẹn ṣe ṣẹlẹ̀? tolórí burúkú ara yín sọ pé Sunday Igboho ó ń sọ ìsọkúsọ. arákùnrin náà tí wọ́n tún jí gbé, ẹni tó lọ rí signboard tán jí gbé, tí wọ́n pa àwọn méjì, wọ́n pa driver, wọ́n pọ̀rẹ́ ẹ̀, wọ́n gbé òun wọgbó, tí wọ́n gbé òun wọgbó lọ. kẹwàá rí bí àwọn bandits ṣe ń ná èèyàn bí ẹni tó ná ẹran lọ́jà, bí àwọn ajínigbé yìí, àwọn agbésùmọ̀mí bí wọ́n ṣe ń ná èèyàn bí ẹni bí ẹni lọ ra ẹran lọ́jà. Ọlọ́run dẹ̀ ṣe ọwọ́ àwọn ìrù ẹkùn ó tẹ̀ wọ́n. ìgbà tí wọ́n ń bọ̀, tí wọ́n kó wọn, tí wọ́n ń nà wọ́n, olórí burúkú ara yín, ẹ ò mà tún gbẹ́nu dákẹ́. nǹkan tẹ́ ẹ tún sọ ni wípé wọ́n ti ń nà wọ́n. báwo ló ṣe mọ̀ wípé bandits làwọn eléyìí? àwọn eléyìí ò kì í ṣe bandits. tẹ́ ẹ gbénu yàrá yín, tẹ́ ẹ mọ ẹran dúdú nínú àwo, ẹ gbénu yàrá yín, ẹ débẹ̀. wọn kì í ṣe bandits. ṣé wọ́n hate wọn ni wọ́n ṣe kó wọn ni? ṣénu yàrá wọn ló ti lọ kó wọn ni? wọn kì í ṣe bandits. àwọn eléyìí ò kì í ṣe bandits. olórí burúkú má ṣàǹfààní má nǹkan. mo rí ní Facebook lánàá tó ń sọ pé uncle innocent tó dẹ̀ jọmọ Yorùbá yìí náà nìyí. àwọn Fúlàní làwọn tí wọ́n ń kó. wọ́n ní wọ́n kó innocent people náà kó náà. báwo náà ṣe mọ̀ pé àwọn eléyìí jẹ́ bandits? àwọn eléyìí ò kì í ṣe bandits náà. ó máa bàjẹ́ fáyé yín ni. ẹ̀yin náà máa rarin fẹsẹ̀ sí ni. ẹ máa rìn níjọ́ tẹ́bi ń pọ̀nà ni. ẹ máa kó sọ́wọ́ àwọn àgbákò àwọn ajínigbé yìí. wọ́n máa jí yín gbé tọmọtọmọ, tẹbítẹbí, tìrantìran. ẹ máa ṣàgbákò. kò sí nǹkan tẹ́ lè wẹ̀ nínú oògùn. atakóró kan ò ní mọ́mọ́ nú ẹ̀wọ̀. atakóró wọnú àdó kan kó lè mọ́mọ́ ẹ̀wọ̀. àfi tẹ́ ẹ̀ bá bímọ, tẹ́ ẹ̀ níyàwó lókù. bẹ́ẹ̀ yẹn ò kó sí, àwọn ọmọ yẹn á kó sí, ìyàwó yẹn á kó sí, ẹbí yẹn á kó sí. nítorí pé ẹ ò tí ì kàgbákò àwọn tá à ń wí yìí. lẹ́nu yín ṣe ń yọ̀ bí ilá, tó ń yọ̀ bí ọbẹ̀ ilá. àwọn ẹni ẹlẹ́ni lọ ṣiṣẹ́ takuntakun nínú òtútù, nínú ọ̀rìnrìn, nínú òjò. wọ́n ń wọnú igbó ńlá lọ. àwọn baálé ilé, àwọn tó ní fọ̀tọ̀ ní ìkànnà tí kì í ṣe pé wọn ò rí oúnjẹ, tí wọn ò ní nǹkan kan míì tán fẹ́ gbà lórí iṣẹ́ tí wọ́n ń ṣe, ìta ló ń sanwó oṣù fún wọn. wọ́n fira wọn sílẹ̀ láti jàjàgbara fúnlẹ̀ Yorùbá pé kíkiní kó má pọ̀ jù báyìí lọ. olórí burúkú ara yín náà, ẹ̀yin onísọkúsọ ọmọ Yorùbá, ẹ̀yin tọ́tẹ̀ ti bà tí yín jẹ́, táyé yín ti bàjẹ́ láti inú oyún. ẹ̀yin náà lẹ fi ọ̀rọ̀ ẹnu tẹ́ ẹ fi bà tiwa jẹ́ débi tá a dé yìí nílẹ̀ Yorùbá. tó lóko ò lè roko, tó lódò ò lè rodò. ìlú tí màá yẹn ti lọ rí signboard, wọ́n ní gbogbo ìlú ti lọ. àìmọye gbogbo ilẹ̀ Yorùbá yìí tí gbogbo ẹ̀ ti tú, táwọn èèyàn ti sá kúrò ńbẹ̀. oríṣiríṣi ń ṣẹlẹ̀ báyìí. ẹ̀yin wèrè yan kan, ẹ sì ń dúró lórí wípé kò rí bẹ́ẹ̀. irọ́ náà ń pamọ́ wọn. irọ́ náà ń pamọ́ wọn. ẹ tún sì ń dúró lórí wípé wọ́n ń kó àwọn innocent people. ta lẹ̀yin rí ní innocent? àwọn tí àwọn agbófinró ni o. gbogbo àwọn ẹ̀wọ̀n ẹ̀ṣọ́ aláàbò tí wọ́n rescue àwọn ọmọ tó ń ṣe NECO-GC, tí wọ́n ń ṣe ìdánwò wọn lọ́wọ́ jẹ́jẹ́, táwọn bandits tí wọ́n wọbẹ̀ tí wọ́n lọ kó wọn. ṣojú ògbà yín sì nígbà tọ́wọ́ tẹ̀ wọ́n, tí wọ́n bẹ̀rẹ̀ sí ní béèrè ọ̀rọ̀ lọ́wọ́ wọn, tán bẹ̀rẹ̀ sí ní tì síra wọn sí náà. àìsí mọ̀ kókó ẹni tó pe ẹnìkan lórí ìrìn àjò yẹn. tí ìbá ń ṣe páwọn èèyàn tètè sàn kí tí má pa, ṣáwọn ọmọ yẹn náà ò ti lọ? ṣáwọn ọmọ yẹn náà ò ti rin ìrìn àjò àrèmábọ̀? àwọn tí wọ́n sì kó ní ẹ̀sìn ẹ̀lẹ̀ níjọba Oríire, ó ń lọ póṣù méjì báyìí. àìsí ìgbọ́ ìró wọn, àìsí rí wọn. tí wọ́n bá mú rí wọn, tán wá wọn yẹn náà, tí wọ́n bá rí wọn, tán kó àwọn tí wọ́n wà nídìí ẹ̀ tán ń nà wọ́n, bó lórí burúkú yín ṣe máa sọ wípé wọ́n fìyà já láìṣẹ̀ nìyẹn. á jẹ́ pé gbogbo ẹ̀yin tẹ́ ń sọ̀sọkúsọ yẹn lẹ wà nídìí ìjínigbé. ayé yín á bàjẹ́ ni. Ọlọ́run á mú yín tìrantìran. ẹ̀yin onísọkúsọ yìí, ẹ̀yin ìkà ọ̀dájú èèyàn yìí, ẹ̀yin tí ọmọlàkejì yín tẹ̀mí wọn ò jọ yín lójú, tí ò ta yín lára yìí.
àwọn ọmọ tí wọ́n kó ní ẹ̀sìn ẹ̀lẹ̀ níjọba oríire àtàwọn tíṣà wọn wọ́n ti polùkọ́ méjì, wọ́n pa kan ní school, ìgbà tán dénú igbó wọ́n pa Mr. Oyedokun. Kọ́ máa fi àdá síyàn lọ́rùn ọ̀bẹ, kọ́ máa dúyàn bí ẹni dú ẹran nílẹ̀ Yorùbá wa yìí. Kẹ́yìn olórí burúkú kan sì jókòó síbì kan kẹ́ ẹ sì máa sọ̀sọkúsọ. Tẹ́ ẹ bá ní nǹkan kan tẹ́ ẹ fẹ́ ṣe, ẹ dákẹ́ ẹnu yín. Àwọn tó kù níbẹ̀ tí wọn ì tí ì pa, láwọn teachers àtàwọn ọmọ school tí wọ́n wà ńbẹ̀, ṣáwọn kọ́ náà ti máa mọ ibi tílé ayé wọn máa kù sí báyìí. Ẹ̀jẹ̀ tó ń ràn nù fẹ́ ní ẹ̀jẹ̀ ọ̀dájú, pàápàá irú gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá jáde síta tẹ́ ẹ ń sọ̀sọ̀kúsọ nírú àsìkò yìí, olè ní yín 419 ní agbésùmọ̀mí lẹ́yìn náà, ẹ̀yin lẹ́ ń ṣagbóde gbà fún wọn, ẹ̀ ń ṣagbóde gbà fún ìjínigbé ni. Tí ẹ ò bá ṣagbóde gbà fún wọn, orí burúkú ọ̀rọ̀ ní máa tẹnu yín jáde. Ẹ jẹ́ ká fọ̀rọ̀ ẹ̀gàn sílẹ̀. Olóyè Sunday Igboho ló lè ṣe, òun kọ́ ló lè ṣe, ṣe bẹ́ni tó bá ṣe náà la máa gbóríyìn fún, ṣe bí gbogbo wa ti ń fojú rí. Ẹni tó lè ṣe àtẹni tí ò lè ṣe, gbogbo ẹ̀yin tẹ́ wà nídìí ẹ̀gàn yẹn tẹ́ ń bẹnu àtẹ́ lu àwọn tó fi ilé àtọ̀nà wọn sílẹ̀ tí wọ́n ń ṣiṣẹ́ lórí ìjínigbé yìí, Ọlọ́run á mú yín o. Ikú òjijì lẹ́yìn náà máa kú. Kí ló dé? Kíní yẹn ti ń lọ, ó ti ń pọ̀, tí àbá wá rírú Sunday Igboho yìí lásìkò yìí. Ṣebí tán bá ti ẹ̀rẹ́ èèyàn kan, wọ́n ti ẹ̀rẹ́ ní tó máa tiẹ̀ sì bẹ̀rù mọ́ wa lára nílẹ̀ Yorùbá yìí. Ọmọkùnrin ọ̀hún ò lè sùn kò lè wo. Gbogbo ilẹ̀ Yorùbá káàárọ̀ òjìrè òun ló ń kárí tó ń rally round gbogbo ilẹ̀ Yorùbá wípé káburú kó má ṣe wá, kán yé jí wa kó mọ́. Ṣáwọn tí wọ́n rescue yẹn ṣé wọn ò ní dúpẹ́? Tẹ máa sọ̀sọkúsọ olórí burúkú káàkiri, ẹ ní dákẹ́ ẹnu yín. Àwọn tí wọ́n kó yẹn ṣé kò ká yín lára ni? Yorùbá kan náà ni wá, inú ìlú wa náà ti wá bá wa tán ti ń jí wa gbé. Ọmọ Yorùbá tó bá wà nídìí ìjínigbé á kúkú òjijì dànù ni. Ẹ wà àwọn tán kó, láwọn tí wọ́n lọ kó àwọn ọmọ ní school, ní àwọn ọmọ tó ń ṣe ìdánwò lọ́wọ́. Ẹ gbọ́ gbogbo orí burúkú ọ̀rọ̀ tó ń sọ. Èdì ló dìhun, àṣàsí ló móhun, kinní kan ló tìhun, wọ́n pè ń wá láti Ìlọrin ni. Ṣebí gbogbo yín náà lẹ wà ní social media, ẹ ṣáà ń rí i. Ṣé ẹ ti fọwọ́ bojú? Ó yẹ kẹ́ ẹ fọwọ́ bojú ni. Ẹ̀yin aláìlójútì, ẹ̀yin ìrankíran, ẹ̀yin ọmọ àlè nínú ọmọ ọkọ, ẹ̀yin kànda nínú ìrẹsì. Kí ló dé náà? Ṣé wọ́n ṣépè fún ìran Yorùbá ni? Wọn ò dẹ̀ ṣépè fún ìran Yorùbá. Ẹ̀yin olórí burúkú iná ṣépè fún ìdílé yín. Èpè ti jà yín tìdílé. Ìjínigbé ń ṣẹlẹ̀ burúkú, wọ́n ń kó àwọn èèyàn wọnú igbó lọ. Àwọn tó bá kàn ládánwò náà mọ̀ wípé àdánwò kàn wọ́n. Ẹ̀yin wá ń sọ̀sọkúsọ, ẹ̀ ń wí wòròwòrò lórí burúkú. So ṣé àwọn tí wọ́n dẹ̀ kó yẹn ń sìn, ṣé innocent ni wọ́n? Ẹ̀yin náà ṣáà gbọ́. Ṣé innocent dẹ̀ ni wọ́n o? Ṣé innocent ni wọ́n? Ṣé wọn ò mọwọ́ mẹsẹ̀ nínú nǹkan tó ṣẹlẹ̀? Ṣé innocent ni wọ́n? Ṣé wọn ò mọwọ́ mẹsẹ̀ nínú ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀? Tẹ́ ń sọ ìsọkúsọ. Ẹ kú ìsọkúsọ yín, Ọlọ́run á mú yín. Ẹ̀yin olórí burúkú yìí, ẹ̀yin ìrankíran yìí, ẹ̀yin tó yẹ pé kìkìdá àwọn ìran bàbá yín olè ni wọ́n. Olè làwọn ìran yín. Ìkà ń gbénú ìran àwọn bàbá yín. Àwọn bàbá ńlá kú yín àmọ́rú iṣẹ́ burúkú tó ń ṣe, wọ́n ti bí nǹkan. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ sọ̀sọkúsọ yẹn, àwọn wúùbù ìyá yín ó ti gba ègún níbi tán ti bí yín jáde. Ègbé ni fún ìyá tó ṣuro orí burúkú irú yín jáde. Oríṣiríṣi nǹkan ń ṣẹlẹ̀, àwọn ẹni ẹlẹ́ni kan lùgbó. Ìlara ò jẹ́ gbádùn, ọ̀rọ̀ ẹ̀gàn ò jẹ́ sinmi. Ọlọ́run á mú yín ni, ẹ̀yin olórí burúkú yìí. Àwọn ọmọ tó jí kó ní ẹ̀sìn ẹ̀lẹ̀ níjọba oríire.
tẹ́ ẹ bá bi àwọn èèyàn wọn, wọ́n á ṣàlàyé ibi tára wọn kù sí. Pàápàá àwọn ọmọ yẹn àtàwọn olùkọ́ wọn, àwọn náà mọ ibi tára wọn kù sí. Gbogbo yẹn ò ṣe yín láàánú. Ibi orí burúkú ọ̀rọ̀ yìí òun náà lè jókòó sí tẹ́ ń sọ. Ẹ wá lójú tí ẹ wá gba social media kan, inú yóò kì í dùn sí nǹkan re, inú yóò kì í dùn sáláṣeyọrí. Ẹ̀yin nìyẹn Ọlọ́run nìyẹn. Ìṣẹ́jú díẹ̀ ló kù kẹ́yìn gan kàgbákò wọn. Ẹ máa bọ́ sọ́wọ́. Kò sí nǹkan tó ń sọ tán. Ẹ̀yin olórí burúkú yìí. Àwọn ẹni ẹlẹ́ni wọ́n dìde, wọ́n ń ṣe wàhálà takuntakun láì gba kọ́bọ̀ lọ́wọ́ ìpọ̀nrín-mápọ́npọ́n ẹnìkan yín. Ní nǹkan tẹ́ ẹ lè ṣe, ẹ lè ṣe. Bẹ́ẹ̀ bá sí ẹ ní nǹkan kan tẹ́ ẹ fẹ́ ṣe, kẹ́yìn náà tiẹ̀ sọ pé a fẹ́ darapọ̀ mọ́ ìró ẹkùn yìí o, àwa náà fẹ́ jàjàgbara fún Olúwa o. Ẹ ò ṣe yẹn. Ẹ wà lábẹ́ AC, ẹ ń sùn, ẹ ń fojú borun. Bó tútù bá mú yín, ẹ daṣọ bora. Bẹ́ẹ̀ fẹ́ jẹun gbígbóná ẹ jẹ, bẹ́ẹ̀ fẹ́ jẹ tútù ẹ jẹ, oúnjẹ tó bá wù yín lẹ́ ń jẹ. Gbogbo àwọn tó kó wọnú igbó yẹn, kí la mọ̀ tí wọ́n ń fún wọn jẹ? Kí la mọ̀? Báwo la ṣe mọ̀ tí wọ́n ń sùn? Òtútù ló mú burúkú yìí lásìkò òtútù yìí. Tiẹ̀ wá pítì àwọn yẹn rárá. Ibi ìsọkúsọ orí burúkú yìí náà ni tẹ́ jókòó tẹ́ ń sọ. Sunday Igboho ń ṣe fíìmù ni. Wọ́n tún bù ṣe gàdà. Wọ́n kó àwọn ọ̀daràn, wọ́n kó àwọn agbésùmọ̀mí, wọ́n ká àwọn kidnappers tó ń fẹ̀mí àwọn èèyàn ṣòfò dànù. Ẹ̀yin jókòó síbẹ̀ ẹ̀ ń sọ ìsọkúsọ. Ẹni tó wá oúnjẹ òòjọ́ ẹ̀ lọ. Ẹ̀yin náà ẹ gbọ́ nínú fídíò yẹn, màá mú fídíò yẹn wá. Ẹ gbọ́ nínú fídíò yẹn. Bí màá yẹn ṣe tó ń gbọ̀n pẹ̀pẹ̀ báyìí, tíyàwó náà ń bu omi lójú. Táwọn olórí burúkú ìrankíran àtọ̀húnrìnwá yìí ń sọ wípé tó ń bá dúnàdúrà, wọ́n ní kó lọ mú 100 million wá. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá wà nídìí ìjínigbé yẹn, ikú òjijì, ikú oró lẹ máa kú lágbára Ọlọ́run. Ẹ ní escape ẹ̀. Tó ń dúnàdúrà ẹni ẹlẹ́ni tí ò dá ní 1 million lé. Ọkùnrin yẹn ti ń sọ fún ìyàwó ẹ̀ kan lọ pé agent tó máa ra ilé òun. Àwọn adánipadà sẹ́sí àárọ̀, àwọn afojú ẹni rí rádaràda. Irú yẹn wá ń ṣẹlẹ̀. Àwa ará wọn tó dìde tó ń jàjàgbara, ṣó yẹ kẹ́ ẹ sọ̀rọ̀? Bẹ́ẹ̀ bá lè kí wọn, èédè dákẹ́ ẹnu yín. Bẹ́ẹ̀ bá lè yìn wọ́n pé wọ́n ṣeun, ẹ dákẹ́ ẹnu yín. Ẹ tún máa ń bá wọn sọ̀rọ̀ tó máa fà wọ́n sẹ́yìn. Ṣọ́n fi yín ṣe wá nílẹ̀ Yorùbá, ìṣọ́lẹ́yìn ni alágbàkó wa. Tógun ọ̀hún bá dé tán tó dé tán, ṣé kò ní kàn yín ni? Wọ́n ní kékeré la ti ń pè kan òrókò, tó kó bá dàgbà tán kó má bàa digi ńlá. Eléyìí ti ń digi àlọ́yè mọ́ wa lọ́wọ́. Atúngàjà rẹ ni tó dìde láti korí bọ inú omi gbóná yìí. Kàkà ká máa kí gbogbo wa pátá nílẹ̀ Yorùbá yìí ká panupọ̀, ká máa kó lóyè Sunday Igboho Òòṣà àtàwọn ìró ẹkùn àtàwọn tíìmù wọn, ká máa kí wọn pé wọ́n ṣe é. Ká máa yílẹ̀, ká máa ránlẹ̀ fún wọn ní kú iṣẹ́ báyìí ló ń jẹ́ kórí iṣẹ́ ya. Ká máa ṣàdúrà fún wọn. Pípọ́ Ọlọ́run á jẹ́ kán bá wa jagun ìlájàyè. Pẹ́mi wọn ò ní bọ́ sí. Kàkà kí gbogbo wa parapọ̀ ká máa ṣe yẹn, ọ̀rọ̀ ẹ̀gbọ́n olórí burúkú lẹ̀ ń sọ. Ojú yín ló máa ṣe. Sunday Igboho máa ṣàṣeyọrí. Ó máa gboríyìn. Oríyìn tó ń bí yín nínú yẹn ó máa gbà á. A máa ṣe ráńkà dèdè fún lágbára Ọlọ́run. Èèyàn olórí burúkú dédé yìí. Kò ní dáa fún yín, kò ní dáa fáwọn tó rán yín iṣẹ́ wèrè tẹ́ ń jẹ́ kiri social media. Èèyàn aláyé bàjẹ́ tán fi yín joyè àwòdì tẹ́ lè gbádìí ẹ̀ yìí. Tẹ́ kàn ń sọ̀sọ́kúsọ lórí burúkú kiri. Ilẹ̀ amú yín. Arẹ́ni tó dìde, kàkà kínú wa tún máa dùn ká tún máa ṣàdúrà fún. Orí burúkú ọ̀rọ̀ tẹ́ ń sọ yẹn, ọ̀rọ̀ yẹn ló máa pa yín. Èèyàn olórí burúkú játijàti. Ẹ̀yin náà ẹ wá lọ gbọ́ gbogbo nǹkan táwọn Fúlàní yẹn bí wọ́n ṣe ń da àwọn ẹni ẹlẹ́ni rí bo.
ní play fọ́nrán ọ̀rẹ́ ẹni tí wọ́n mú kódà ọjọ́ tí wọ́n mú wọn yìí inú rẹ̀ ń dùn ni inú rẹ̀ ń dùn aláǹfààní àpilẹ̀ rẹ̀ ẹ sì máa fọkàn bá lóyún tó bá yẹ kí n ṣàlàyé ẹja fìdílé nǹkan kájọ mọ́ bá mi kà lọ. alẹ́ sà sàrúsítọ̀ ẹ̀rọ sà bá òpè sà àwọn fámìlì nǹkan àwọn pípọ̀ tó kú yẹn tẹ̀rọ pé wọ́n kú nílùú ìsọ́lù àwọn ènìyàn olórí burúkú ni wọ́n bẹ̀yẹ̀ àwọn tó ń wòye àwọn ìdínápà ni wọn ìlú kan wà ní ìlú ìsọ́lù ìlú yẹn ó wà níbi prison ìsọ́lù láti lè síwájú wájú prison ìsọ́lù àwọn aráàlú ti sá fún bẹ́ẹ̀ ìbẹ̀rẹ̀ ti jí ọ̀rẹ́ mi gbé àrí mi lọ jí gbé almost 18 million lọ́pàá lọ́wọ́ ẹ̀ wọ́n pa ẹnì kejì ẹ̀ iṣẹ́ nẹ́tíwọ́ọ̀kì ló ń ṣe àwọn tó máa ń ṣe max yẹn ló ń ṣe tó máa ń rí max káàkiri yẹn iṣẹ́ yẹn ló ń ṣe pé àwọn pípẹ́ tẹ̀wé àwọn bòrò àwọn nìyẹn àwọn tó jí ọ̀rẹ́ mi gbé nìyẹn olóyìn burúkú ni wọ́n bẹ̀rẹ̀ àwọn tó jí ọ̀rẹ́ mi gbé tó gba almost 18 million naira lọ́wọ́ wọn àti power bank mẹ́rin màá sẹ́yìn pọ̀ sí wọ́n pa ẹni tó drive ibi sọ́dún yẹn ní ọmọ àràn àwọn nìyẹn kò sí kọ̀ọ̀mù fèkì ara kọ̀ọ̀mù fèkì kọ̀ọ̀kan ara àwọn pípẹ́ nìyẹn màá sẹ́yìn ní voice note wọn sí ní ìgbàdàgbà tó gbára ń sọ tó bá everything tó pa ẹni kejì màá sẹ́yìn lè sí ní sí. orí ọkùnrin yìí ṣàlàyé wípé ọ̀rẹ́ òun kan wà àwọn tó máa ń rin kíní íńtánẹ́ẹ̀tì òpó íńtánẹ́ẹ̀tì káàkiri ni wọ́n iṣẹ́ gbé wọn lọ sípínlẹ̀ Kwara ní Ìsánlùsìn ibi tí wọ́n ti débẹ̀ ni wọ́n ti jí wọn kó dírẹ́bà tó wa mọ́tò wọn pa máa fi àwòrán rẹ̀ hàn wá láti jẹ́ àrí orí fọ́tò dírẹ́bà ọ̀hún rèé bí wọ́n ṣe pa òun rèé májà gbọ́kùn ò sí ń bẹ̀ nítorí iṣẹ́ tiwa kìí ṣe pé a tájẹ̀tì àwọn èèyàn kan àmọ́ ohun àwọn tá a wá là ń gbọ́ ń bẹ̀ gan-an ṣé Yorùbá ní sọ̀rọ̀ ń bẹ̀ ni àbí àwọn tá a lè pè ní bòròró àbí Fúlàní á gbọ́ bí wọ́n ṣe ń dúnàdúrà iye tí wọ́n fẹ́ gbà nílùú Ìsánlùsìn tá à ń pariwo yìí náà ni. Wọ́n gbé ìyàwó wà lórí tapapùpù ó lóun ó pè wọ́n padà máa gbóhùn yìí kí wọn náà lè fi mọ̀ wípé kí ló ń ṣẹlẹ̀ lórí irun wa gangan. Mo fẹ́ lọ gba tọ́wọ́ ẹni yẹn kí n kó wọn màá lè mọ iye fún gbogbo ẹ máa jẹ́. Àjọta ìgbésàn wa sá. Ṣé lọ́wọ́lọ́wọ́ báyìí? Ìyàwó lòun fẹ́ lọ gba tọwọ́ àwọn kan kóun tún fi kún ẹni ọkùnrin tá a pè ń bòròró àbí Fúlàní yìí ń lé èló ló wà ńlẹ̀ gangan káwọn ó lè mọ̀. Àwọn owó káàkiri ń lè yàn. Ó níṣẹ́ ti rówó ìyàwó láwọn ń wówó káàkiri nílé ni. A máa ṣàánú yìí. Àwọn owó káàkiri. Bòròró yìí ń sọ fún wípé ṣé ń gbọ́ ṣẹ́yìn náà gbọ́ ṣé ẹ gbọ́ ríboríbo tí àwọn agbésùmọ̀mí tí wọ́n da àwọn èèyàn sí àwọn tí wọ́n sọ pé wọn kì í ṣe bandits kọ́nà ni wọ́n kinní kọ́kọ́ ni wọ́n ṣé ẹ gbọ́ ọ̀rẹ́ ẹni tí wọ́n gbé tó lọ rí signboard òun ló sọ pé àwọn gangan ni wọ́n gbé ọ̀rẹ́ òun tán gba 18 million wọ́n pa àwọn méjì dànù ọ̀rẹ́ ló mórí délé pẹ̀lú 18 million àmọ́ bóyá yẹn padà talé ẹ̀ ni níbi tán ti ń bá dúnàdúrà tí yẹn ń sá kíjokíjo káàkiri tó lórí burúkú ara yín tí ẹ̀ ń sọ̀sọkúsọ wípé kì í ṣe bandits ni wọ́n kì í ṣe kinní kan ni wọ́n ẹ̀yin olè tẹ wà nídìí ìjìnigbé yẹn ni ẹ̀yin lẹ ń wíwìkú ìwí yẹn Ọlọ́run á mú yín ẹ máa bá mi ká lọ kẹ máa gbọ́ Ọlọ́run má jà bọ́ sọ́wọ́ Ọlọ́run má jẹ́ ká bọ́ sọ́wọ́ àwọn olórí burúkú yìí wọ́n wá rí wọn mú tán olórí burúkú yìí ń sọ ìsọkúsọ wọ́n rí wọn mú. Ẹjọ́ ìṣàánú fún wa. Ṣé o ti rí ọdún ẹ̀yìn àti ibà rí? Kí lẹ wí sà?
ṣé o ti 100? Ó ní ṣé wọ́n ti rí 100 million àbí báwo ni? Sọ rárá sà. Hello ló wà lẹ̀. Láàárín èmi àti ohun ẹni tá à ń gbọ́ yìí ṣé Yorùbá ni àbí Ìgbò? Ẹ jábẹ̀rù Ọlọ́run pẹ̀lú gbogbo tá a bá ṣe. Kìí ṣe pé a yan ẹ̀yà kan ní pọ̀sìn, àmọ́ láàárín wọn àwọn kàńdá tí ń bẹ nínú rẹ̀ sí yìí kí wọ́n bá wa fọ̀ wọ́n nù kí gbogbo wọn lè sùn àsùn lórí fóṣùká. Kí lẹ rí sà? Kí lẹ rí sà? Hello ló wà lẹ̀. Tó wà ní ìbáyìí. Àwọn aṣèwọ́ káàkiri náà nígbà. Hello ló wà lẹ̀ ní ìsìn ká tó bèbèrè. Ṣé báyìí? A ṣe ń wájọ ni. Hello ló wà lẹ̀. Máa pè yín padà ń sìn, máa pè yín padà. Kí n wo iye tó wà ń lẹ̀, máa pè yín padà ń sìn. Àyè hello ló wà lẹ̀. Ṣé báyìí? Máa pè yín padà ń sìn. Ó ń bi ìyàwó pé àlẹ́ èlò ló wà ńlẹ̀, èlò ló wà ńlẹ̀, èlò ló wà ńlẹ̀. Níbi tó ní kálukú tí wọ́n tí ó jẹ Ọlọ́run mọ́jà ara rẹ̀ fẹsẹ̀ sí. Mọ́jà rìn lọ́dún ebi bá ń palẹ̀, mọ́jà sílé lọ́dún ebi bá ń palẹ̀, mọ́jà rìn lọ́nà níjọ́ ebi bá ń pọ̀nà. Mọ́jà arogun orele kò délé, oroko kò dóko, ó toko òròkò dóko òrókòtù. Ẹja tẹ̀síwájú ká tún máa fi làákà ìbámi bọ̀. Ẹni òkú díẹ̀ bí èlò sà. Èlò ní ẹni sọ̀rọ̀ níjọ́ ẹ̀. 6 million la rí ńlẹ̀ báyìí sà. Níjọ́ èlò ni mo ti sọ̀rọ̀ níjọ́ ẹ̀. 5 million ni. Sà? Èlò ni mo sọ owó ọ̀ka mú wá níjọ́ ẹ̀. Èló ni mo sọ fún akámú wá níjọ́ yẹn? Ìyàwó làwọn ti rí 6 million. Ó ní 5 million làwọn rí tẹ́lẹ̀, àwọn tún ti rí 1 million, ó ti pé 6 million. Ẹni ká mú 10 wá. Ṣé èmi sọ bẹ́ẹ̀? Sá? Ta ló sọ bẹ́ẹ̀? Ta ló sọ pé kó o mú 10 million wá? Àníta ló sọ ká mú wá 10 wá. Ẹyin mi. Mi sọ bẹ́ẹ̀. Ẹni tó wọ́ ká mú wá 10 wá àti ní ìmáwọ̀ rẹ̀. Sá? Àní 100. Àní 100 láàrin èmi àti ẹ. Ẹni tí ń ṣiṣẹ́ òpó tí ń gbà lọ́wọ́ Airtel àbí MTN àbí Glo, èlò ló fẹ́ rí rejọ tí ó fi rí 100 million. Ẹ já bẹ̀rù Ọlọ́run ká bẹ̀rù dájọ́. Ẹjọ́ fẹ́ ṣàánú fún wa. Ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ní Sàlùsìn tí wọ́n fi lé gbogbo èèyàn kúrò nílé táwọn èèyàn kan fi wọnú igbó tí wọ́n mú àwọn èèyàn tí wọ́n kó wọn jọ, ìkárà yẹn ni wọ́n fi mú àwọn ọmọ yẹn ni wọ́n fi ń nà wọ́n wípé ẹ̀yin rèé. Ṣe rí wípé lọ́ra láti gbọ́rọ̀, yára láti gbọ́rọ̀ ṣùgbọ́n lọ́ra láti fèsì. Láfi láǹfààní láfi ń fẹlẹ́ fèsì wípé kìí ṣe páwọn ọrù ẹkùn wọ́n yà àwọn kan ní pọ̀sìn, àwọn wo ni wọ́n ń gbóhùn ẹnu wọn yìí. Amọ̀pẹ́ ti try fún wa, ẹjọ́ sá ẹjọ́. Ten lẹ́kọ̀ọ́ fún wa tẹ́lẹ̀ ẹjọ́. Sá? Kí lẹ wí sà? Hello sà? Ṣé yẹn leléyìí? Ó ní òtórònù fún ẹ̀yin olórí burúkú ìtẹ́ ìsọ̀sọ̀kúsọ. Ṣé gbogbo eléyìí tẹ́ ń gbọ́ yìí ṣé kò tó ìbànújẹ́ fún yín, ìbànújẹ́ ayérayé? Ẹ wò ó, ìyàwó máa yẹn sá kíjokíjo, máa yẹn gan ó ń gbọ̀ ṣẹ̀ṣẹ̀. Wọ́n sọ débì kan pé lénìí wọ́n dẹ̀ máa sọ̀rọ̀ bí ẹni pé owó yìí wọ́n ń wú nílẹ̀ lẹ́ni. Ìyẹn àwọn ìrankíran tó wá láti ibì kan from nowhere tó hàn níran tó wá ń dà wá láàmú tó báyìí ní ilẹ̀ Yorùbá wa yìí tó ń fara ní wá báyìí. Àwárá wọn kan tí wọ́n wá dìde tó ń ṣiṣẹ́ lé wọn lórí, ọ̀bá àkó wọn ìbá jẹ́ wọn ń ṣe bandits, bá máa jẹun wọn ṣe bandits, ẹ̀ ṣe ti ẹ̀dá kẹ́ná kámbò torí ṣe gbọ́ wọn láwọn tí wọ́n jí máa yẹn gbé, tó ń pààyàn méjì, tó ń jí gbé wọgbó, tó ń gba 18 million, àwọn ni wọ́n wá padà mú yẹn. Táwọn àwọn ìwọ ẹkùn náà tó lórí burúkú ara yín sọ̀sọ̀kúsọ. Ẹ̀yin nìyẹn Ọlọ́run nìyẹn, ó fẹ́ kàn yín mákan lóye kàn. Á tó kàn yín, oyè tó kan ara wo ni ó ń bọ̀ wá kan ara ẹdẹ. Ó máa kàn yín náà jọ́ kan. Gbogbo ẹ̀yin onísọkúsọ yín ó máa kàn yín jọ́ kan. Kò sí nǹkan.
Mr. Wisdom ẹ wò ẹ continue jàre ẹ tún bá mi gbé wọn débẹ̀ àwọn olórí burúkú ẹ jẹ́ kán tún gbọ́ ẹ jẹ́ kán tún gbọ́. Hello, sir. Hello, sir. Lọ bá wọn àwọn náà. ọkọ ló sọ fún ìyàwó pé ẹni tí mo ní o lọ bá ń kọ́ ẹni tí wọ́n mú tí wọ́n pa dírẹ́bà rẹ̀ tí wọ́n pa kejì ẹ̀. wọ́n sáré káàkiri 6 million láti rí báyìí. kí ló ń sọ fún ọjọ́ ìgbà ní ọlọ́pàá yẹn. sá. ọdún lóye. mo ti lọ bá agent pé kán bá wa fi kíní yẹn sí for sale tí wọ́n ti bá wa ṣiṣẹ́ lórí ẹ̀ lọ́ka ẹ̀. ọkọ fẹ́ ta ilé ó fẹ́ ta dúkìá rẹ̀ ó wá ní kí lòun sọ fún ìyàwó pé ṣe ìyẹn lòun ti lọ bá agent ọlọ́wọ̀n ò ní jẹ́ arìn lọ́jọ́ tá a bọ̀ sí wọn lọ́wọ́ o gbogbo ẹni tí ọ̀bá mọ̀rọ̀ sọ nípa ọ̀rọ̀ yìí kó dẹnu ẹ̀ lámùrè tó ọba bọ́ sọ́wọ́ ló mọ̀ pé ohun táwọn kìíní tí àwọn èèyàn wá ṣe ó panilẹ́kún jọjọ. ilé ń pọ̀ àwọn tó bá ìyàwó ìgbé pé. àwọn tó pé àwọn táwọn fẹ́ lọ bá pé àwọn ò lówó lọ́wọ́ báyìí pé àwọn yẹn náà àwọn jẹ gbèsè síbẹ̀ káwọn gba lóun lọ́wọ́ wọn àwọn táwọn fẹ́ mú wa lọ bá pé bẹ́ẹ̀ àwọn tí ń sáré ipò míì báyìí káwọn tí ń bá wa sáré káàkiri báyìí. Hello, sir. Hello, wow, that's one of the. Okay, sir. Àwọn náà ni gbogbo ẹ̀ la join papọ̀. Èyí kọ́. Gbogbo ẹ̀ la join papọ̀. ìyàwó ló bọ́kọ̀ ẹ̀ sọ̀rọ̀ tọkọ sọ fún pé ibi tó ń lọ ibi tó lọ níbo ṣe yìí ń kọ́ èlò lórí fún ọ lágbájá kọ́ èlò lórí fún ọ Yorùbá ní tí wàhálà bá dé ìfòró ẹ̀mí ló dé èèyàn tó bá rí dààmú mọ́ sọ pé ò rí yọnu nítorí wọ́n jọ ń kẹ́gbẹ́ ni. ẹni òkú díẹ̀ bí èlò sà. èlò ní ẹni tó ń jẹ́ ẹ̀ 6 million la rí nílẹ̀ báyìí sà. ó rà pa àti gbó ilé tẹ́lẹ̀. ilé tààrọ̀ láti rí ilé. ọkọ ní ilé ń kọ́ kó gbélé tà kẹ́mi wà. wọn ì tí wà. àìsí rí èèyàn. wọ́n na ọkùnrin yẹn níyàwó ń bẹ̀bẹ̀ nínú fóònù pé ẹ jọ̀ọ́ ó ń gbọ́ ẹkún ọkọ rẹ̀ lábẹ́lẹ̀ ń bẹ̀. wọ́n ní kọ́ lọ bá wọn bá ríbi dé sí. kí lọ bá kí ni kí n sọ. Condition tí mo wà. Ọ̀rùkùnrin ni ọ̀gá wọn lè gbà mí ní o. Ọ̀gá wọn ti ní pé tó bá ti di ọ̀la. Gbogbo iṣẹ́ tí mo ń bẹ̀rẹ̀ sí àti jọjọ́ ẹ̀. Gbogbo ìgbà ìyẹn gbà sí mi. ìwọ tó ń sọ pé àháàtì fíìmù ni ọlọ́run níjọ́ bọ́ sọ́wọ́ lọ́jọ́ ọba bọ́ sọ́wọ́ ó mọ̀ pé lè kọjá kéèyàn áàtì fíìmù. Sáré lọ sọ́dọ̀ èèyàn ni sá. sọrí gbogbo voice note yẹn tíyàwó rìkọ́ọ̀dù tí wọ́n sẹ́ndì sí wa. Àtẹ̀bá ìbò àtọ́bá ní pé wọ́n wá pé padà ṣé ò gbádùn ni. Ṣé kí n pè yín sìn? ó ní tá a bá jọ sọ pé wàá pè padà ṣé wo ò gbádùn ni. Kí n pè yín padà? Ẹ má kó jì. Ṣé owó ìyá lórí àbí àlè rí? Èló? Sẹ́yìn. Mo ti gbọ́, mo ń bọ̀. Mo fẹ́ sáré lọ bá èèyàn kan ni. Ẹni tá a fẹ́ kó wá ra lé yẹn, mo fẹ́ sáré lọ bá. Tó bá tẹ tẹ́ka mú wa lónìí. Tó bá ti pélé ní àdé mo ti gbọ́. Ẹ ṣé o. Wọ́n á tètè kíákíá oníyàwó kan owó ìwà. Bèèrè máa nípa mu wá. Mo ti gbọ́, ẹ ṣé gan. Ẹ ṣé o. Ẹ ṣé. Aago méjì mo máa pè padà. wọ́n ní tó bá dago méjì àwọn máa pè padà pówó yẹn ò gbọ́dọ̀ ju èlé lọ́jọ́ yẹn ni wọ́n ń sọ yẹn o nílùú ìsánlùsìn
nípínlẹ̀ Kwara nítòsí Òmùàrán. Lẹ́yìn ìdíje tí àwọn olóṣèlú nílùú ní kọ́lẹ̀, kò ní àkọ́bí ní tọ́pẹ́lítì, I don't see any call from anybody. Àkọ́bí wò kàwé jù. I don't do any other work. Hold on. Is how much your family don't bring? My family don't see 3 million. For how much they request now? Ó dàbí pé ọkọ tún pé ọ̀rẹ́ rẹ̀ kan àbáwọn ọ̀gá rẹ̀, àwọn yẹn ni wọ́n sọ̀rọ̀ yíbò làwọn. Inú dálẹ́tì yẹn ẹ̀ ti mọ̀ ẹ̀ràn tó jẹ́. Okay, you fit give me 10 million. I'll call you back now. I'll call you. I can see maybe talk fast. So for any I'm moving to talk fast. Hello? No, I'll be back. Hello? You call me back. I said, because I just see you. I said, Ọ̀gá Johnson, please call me back. hello? 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 Hello, sir. Hello? 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 Ẹ kúrò lẹ́nu. Ẹ kúrò lẹ́nu. Wálé ló sọ̀rọ̀ ọ̀rẹ́ Bọ̀dé. Èmi ni mo pè ní àná ni. Èmi ni mo pè ní àná ni. Ok. Ẹ kúrò. Jọ, kí la fẹ́ ṣe fún wa báyìí? Èlò owó ló níbi Bọ̀dé ló sọ̀rọ̀. Ṣé wọ́n wà níbẹ̀ Bọ̀dé kí la fẹ́ ṣe báyìí? Ọ́fíìsì kò sọ kankan, kò sí owó. Àwa ọ̀rẹ́ rẹ̀ àti ẹbí, àwa la ṣẹ̀ṣẹ̀ owó pọ̀ ni àti ní 3 million báyìí. Bí wọ́n bá wà kàn kó ká. Kó ká. Kí la fẹ́ ká ṣe báyìí? Hello. Bàbá mi, ẹ kúrò lẹ́nu. Ṣé ọ̀nà èmi ni mo pè ní jẹ́ta mi wálé ọ̀rẹ́ mi. Ẹ ṣeun wá, ẹ ṣeun gan ni. Kí ni ẹ̀kọ́ ìfẹ́ ṣe àti sọ fún mi? 3 million yẹn kò ṣeé ṣe àti sọ fún yín. Mo ń gbọ́ ni àjọ sọ̀rọ̀ Yorùbá dáadáa, ó dánmọ́ràn. Kí ni kò ṣeé ṣe o? Ṣé ń gbọ́, ṣé ń gbúrò 3 million yẹn kò ṣeé ṣe o, láì ṣe wípé wọ́n jẹ ẹ́ lówó tó fẹ́ gbà. Kẹ́ wá máa wẹ ní yìí o, wọ́n ní iléeṣẹ́ ò dá sí i. Ṣé ẹ sì ń ríran wò báyìí? Ọlọ́run má jẹ́ ká pàdé nǹkan tó máa jẹ wá nígbà tá a bá ń wá nǹkan tá a fẹ́ jẹ lọ. Iléeṣẹ́ tẹ́ni yìí ń ṣiṣẹ́ fún tó lọ rí signboard wọn kó tó di pé ṣẹlẹ̀ burúkú ìṣẹ̀lẹ̀, wọ́n ní wọn ò dá sí i. Ṣó yẹ kó rí bẹ́ẹ̀? Ṣó yẹ kó rí bẹ́ẹ̀? Gbogbo ẹ̀yin olówó igbó tẹ̀ ń ṣílẹ̀kùn fólè. Ẹ rán èèyàn níṣẹ́, ó kàgbá kò níbẹ̀. Ẹ wá rí nǹkan kan ṣe nígbà táwọn agbésùnmọ̀mí àwọn ajínigbé gbowó tí wọ́n gbẹ wá ní kóun àtàwọn ẹbí ẹ̀ lọ máa rán tí wọ́n bá lè pa sọ́hùn kọ́ pa sọ́hùn. Ṣé ẹ fẹ́ gbowó lọ sọ́run ni? Ẹ̀dá tó ń ṣiṣẹ́ fún yín ó kàgbákò, àwọn ajínigbé gbé lórí iṣẹ́ yín, ẹ ò rí nǹkan kan ṣe. Ẹ̀yin nìyẹn, Ọlọ́run ọba nìyẹn. Ṣé rí gbogbo ẹ̀yin ẹrú bandits tí wọ́n ń wá jábọ̀ fún tẹ́ẹ̀dà wọn ajínigbé síta kó lọ máa jí wa gbé nílẹ̀ Yorùbá, tẹ́ẹ̀dẹ̀ jẹ́ ọmọ Yorùbá, àwọn alálẹ̀ àmú yín o, ikú oró lẹ máa kú o lágbára Ọlọ́run. Ẹ ò ní bọ́ńbẹ̀ o, tó bá wá jẹ́ ìlara náà ló bá yín débi gbogbo ìsọkúsọ tẹ́ ẹ̀ ń sọ lórí àwọn èrò ẹkùn yẹn. Tẹ́ ẹ bá láàárọ̀ ẹ ní lálẹ́, ẹ ní jèrè gbogbo iṣẹ́ tẹ́ bá fọwọ́ yín ṣe báyìí, ẹni ẹlẹ́ni ló máa padà jẹ́. Tó bá jẹ́ wípé ìlara àti ẹ̀gàn ló mú yín sọ̀sọkúsọ táwọn èèyàn ń kó sínú ìdààmú àti ìjọ̀gbọ̀n báyìí, tẹ́ ò rí nǹkan gidi sọ jáde lẹ́nu, kàkà kẹ́ sọ̀rọ̀ gidi, orí burúkú ọ̀rọ̀ ló ń tẹnu yín jáde. Ẹ̀yin náà máa bọ́ sọ́wọ́, ẹ máa kó sọ́wọ́ àwọn ajínigbé. Ẹ̀yin irú ẹkùn, ẹ ní ṣìṣe lágbára Ọlọ́run, ẹ ò ní kàgbákò. Àánú àfọhùn lórí ọ̀rọ̀ yín, ẹ máa ṣàṣeyè àṣeyege, ìkọ̀kan nínú yín ò ní kú.